ẹ̀bá ń kí pópó ọdún òwe ẹ̀bá ń kí pópó ọdún òwà Tajudeen Adémúyìwá ẹ̀bá ń kí pópó ọdún ẹ̀bá ń kí pópó ọdún òwe ẹ̀bá ń kí pópó ọdún òwà Tajudeen Adémúyìwá ẹ̀bá ń kí pópó ọdún. ìbà ó kábíyèsí mo dúpẹ́ lọ́wọ́ Olódùmarè ọba ọ̀gá ògo ọba tó jẹ́ kí bàbá mi rọ́dún tuntun Alhaji Chief Tajudeen Babátúndé Adémúyìwá ọmọ Lámìdí babalájẹ́ mùsùlùmí gbogbo ìlú Ìlógbò ẹ kú ọdún o bàdà sùúrù lérè ẹlẹ́rìí fíléèjì lábíọ́láwẹ̀ ẹ kú oríire àṣeyíṣẹ́mí lágbára sáàtì lókè Olódùmarè ló sọ wípé mọ iye fúwẹ́lú láwùbí àṣàbìkún ń ṣàkárí tún wà mọ́ ń tún wàkánà láwù ṣàkìrà ní àlìmọ́ kò sóhun tóun fẹ́ fi ìjẹni níyàwó ṣe tóun bá ti ń ṣoore fún wa tá a ti gbà póore ni tá a sì ń dúpẹ́ lọ́wọ́ sáàtì lókè èyí ló jẹ́ kí n bá yín dúpẹ́ lónìí o ẹ̀gbọ́n mi bàbá mi èèyàn mi ẹ̀jẹ̀ mi ayọ̀ mi ìdùnnú mi ẹ ò ní kú láṣẹ aláwùrà bí òkè gbogbo àwọn àbúrò yín ò ní kú mọ́ yín lójú ẹ ò ní gbọ́mọ gbìdí iṣu àwọn ayé ò ní kú mọ́ yín lórí ẹ ṣàmì ní wìtìwìtì. Tajudeen o ìwọ lọmọ wọn nílùú Ìtòkú mọ́rẹ́kẹ̀ ọjà ọmọ afilépogun ọmọ alùlù gbẹ̀dẹ̀gbẹ̀dẹ̀ bọ́tẹ̀jà ogun òní jàjàjà títí kó borí Ìtòkú mọ́lẹ̀ láéláé bàbá Sodiq ogun òní borí ẹ̀mí rẹ̀ ó ṣe púpọ̀ ọdún láyé o láṣẹ aláwùrà bí òkè Kàbírù Kàbísọ́ra lèmi ń jẹ́ ayánmírín wọnú ìtì akéré má ṣe é yàn jẹ ló ń kọrin ewì látòórọ̀ kéjòkéjò tó bá gbọ́ pọ́n lọ mi ó di dandan ó ti gbọ́jọ́ ikú ẹni ròbìrò ẹ̀ Tajudeen ìgbé ẹkún kò sọ nílé wọn ó délé ayé ló bá sọmọ níbẹ̀ ó di dandan ayé ló fi sí ẹni ròbìrò ẹ̀ lọ́mọ Ádámọ̀ ó di dandan kó fi ẹ sáyé lọ tàbátì yàdá oríṣi mẹ́ta fáwọn ọ̀tá rẹ̀ táyé wọ́n ti ta tọ́lọ́hún gbẹ́bọ̀ sóríta mẹ́ta lórí Tajudeen bàbá Sani ó ti dájú ayé ọ̀tá ti ta.